ṣọdún èyí náà ó ṣe mí nínú ọ̀la ńlá àti ìdẹ̀ra aláwùrà bí. Fọláyími Àríkẹ́ o, òkè òkè lọ́lọ́rẹ́ mọ̀rẹ́ ò ní rẹlẹ̀ láé torí òkè òkè lẹ́yẹ ń fọhùn. Ọdún ìyá kórè wọlé, ire owó, ire ọmọ, ire àìkú tí ń ṣe bálẹ̀ ọ̀rọ̀. Kàṣà ìwọ́tọ̀ lẹ́yìn gẹ̀rẹ̀rẹ̀. Àríkẹ́ o ti ṣọdún èyí náà kò ní jáṣe mọ́ lọ́lá Elédùà. Adédoyin mi o, aláṣẹ Fẹ́ràn ultimate design, gbajúmọ̀ amúnidára. Mo ní ìwọ lọmọ wọn nípínlẹ̀ Ògùn, ọmọ aládùnmọ̀rọ̀, ọmọ èpò wẹ́rẹ́ nìwọ̀nyí. Wọn kì í fọ́kọ̀rọ̀, wọn kì í fàdárọ̀, ọmọ apẹ̀bí ẹ̀rà. Ọlọ́mọdé kì í bínú, ọmọ ọlọ́mọṣẹ́, ọmọṣẹ́ òṣèròfò, ọmọ àgbẹ̀lẹ̀fọ̀ bá jẹ́, ọmọ àjàgbọ́gun máwọ̀lú. Ìwọ lọmọ adómọ̀rọ̀ àdógbò, ọmọ adómọ̀rọ̀ àdóyè, ọmọ adó Ifẹ̀, ọmọ Elíjà gbójú ọ̀run wálé, ọmọ asámúṣẹ́ṣẹ́, ọmọ akùnyúnmúyúnmú làgbà. Àríkẹ́ o ti ṣọdún èyí náà ó ṣe mí tẹbí tará tojúlùmọ̀. Àríkẹ́ mi o, Adédoyin yèyé rẹ ní kí n kí ọ. Ó ní òní sílẹ̀ tẹ̀, ó ní wàá gbáyé ṣe rere. Ọmọ Làbákẹ́, ọmọ lọ́lá ẹni, ó ní àtẹ̀pẹ́lẹsẹ̀ ń tẹ̀nà. Fọlákẹ́ ní Àyìnkẹ́, ó ní tí ò ní ṣòro ṣe nílé ayé tó wá. Délé ní Ìṣọ̀lá, ó ní kí n wí fún ọ, ó ní wàá pẹ́ láyé.